Eka dúpẹ́ lùgbà kété torí ohun kété àti líbi kété lùgbà gbogbo torí ohun kété àti líbi kété kọ́ni ẹ̀kọ́ sáà dúpẹ́ ṣáá ó ní éfésù nínú epistẹ́lì kí Paul apostoli kọ sí ẹ̀rá kìrìsìtẹ́nì ní éfésù orí kẹrún ẹsẹ̀ 20 lébẹ̀. Ikọ̀ nìkọ̀ọ̀kan rán ká dúpẹ́ lùgbà kété torí ohun kété àti ohun kété. Ìwọ náà sì kọ́ ló ní ṣé ọyọ ṣèyìn ni ìwé ìrun dúpẹ́ lé lórí ìwé sùn kankan láyíká kọ sùn ìyẹn aláì móríire nínú alẹ́ àkọsílẹ̀ ìtanràn ní kété lájọ́ kàláyé ti dáyé ẹ̀ sì jọ́ kí aláàrí mórí hàn kàárù kankan láti yin Ọlọ́run fún. Àwọn orílẹ̀-èdè ran àwọn ẹ̀tẹ̀síwájú bá a dẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ohun ló yẹ pé lọ́dún ọgbọ̀ọ̀rọ̀ sẹ́yìn kẹsàn-án tó òun ti rí bẹ́ẹ̀ yìí oníbàtí mo móríire èèmọ̀rire náà ni ká kúkú pé ní aláàrímọ̀rire ṣùgbọ́n kọ̀ọ̀yàn bá móríire kọ̀ọ̀yàn bá dúpẹ́ líkété ògbà a jẹ́ pé ọ̀nì nì ó ṣe kẹ́yìn ó mọ rírì ẹ jẹ́ ọ̀nà láti fi ìjọsìn láti mú hàn nǹkan kan pè ní Ùdúpẹ́ òmọrírì òyìn lọ́run líkété ògbà òun lè yé ni. A jẹ́ pé ọ̀nà ká gbà lè yé ni láti jọ́sìn fún yálà nínú orin kíkọ àbí nínú èdè kéèpè àbí ọ̀rọ̀ ẹnu rẹ̀ kọ̀nìyàn bá ráhùn ẹ̀yà ọ̀nìyàn gan àmọ̀ kọ̀nìyàn náà bá dẹ̀ dunnú ẹ̀yà ọ̀nìyàn àmọ̀ mélòó lọ Ọlọ́run arínúròde ní olùmọ̀ ọ̀ràn ọkàn ọ̀nìyàn nígbà kọ̀nìyàn bá kún fún ẹ̀mí Ọlọ́run ẹ̀mí nì láàrú sókè láti adúpẹ́ lọ́ Ọlọ́run àyà múre ní àmọ̀hàn àdúpẹ́ lórí kétékété pátákó olóòló èèyàn múrin èèyàn yọ̀yàbọ̀ bá gbé pẹ̀lú kété kọ́ ṣẹlẹ̀ sí ọ náà bá ó pàpà ṣe rí èrèdí ọmọ dúpẹ́ àìkè bá láròjinlẹ̀ gan ni àì àmọ̀ bí n kò ṣẹlẹ̀ sí òun gan kọ́ bá mẹ́ẹ̀ ṣe tọlọ́run bóyá ìbá burú jù yìí ni ẹ̀ẹ́dẹ̀ ìyàwó ìràmúrin àwọn ọ̀tọ̀ ni o ìràmúrin ní wọ́n ti ta sílé ọpọlọ ni ṣùgbọ́n kọ̀ọ̀yàn bá kún fún ìmoore kó bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní kété ògbà wà mọ́ ká ṣẹlẹ̀ sí a ṣí ojú ọ̀nìyàn nípa tẹ̀mí ohun kùmóore àti dúpẹ́ sọ́lọ́run kó máa ń ṣe lè yí ni a ṣíjú ọ̀nìyàn sí nípa tẹ̀mí lójoojúmọ́ àtòbọ̀ ṣe á sí kó bá dẹ̀ ti yin Ọlọ́run sí bẹ́ẹ̀ náà lábẹ́ sí àrí Ọlọ́run aṣiṣẹ́ lóríṣiríṣi kòríta nínú ayé rẹ̀ kọ́nìyàn bá dúpẹ́ líkété ògbà ọmọ mú ògo ikọ̀ Ọlọ́run kọ́nìyàn bá mọpẹ́ dá kò mọ ọpẹ́ oore kò mọ dídá lọ́dọ̀ Ọlọ́run ó máa ń mú àlàáfíà á sínú ọkàn ọ̀nìyàn kọ́nìyàn bá dúpẹ́ líkété ògbà ó máa ń mú ọmọ ọ̀nìyàn yí ọnú òfẹ́ Ọlọ́run kọ́ bá mú kọ́ra láti adúpẹ́ líkété ògbà ó máa ń mú ayọ̀ àti òtẹ́lọ́rùn ó máa ń mú á sínú ọmọ yìí yàkíyèsí ònú ayé rà kò jẹ́ pé dúpẹ́ ọmọ rírì orí Ọlọ́run wá rí pé ẹ̀sìnjọ́ kà á lò tẹ́lọ́rùn ẹ̀sìnjọ́ kọ̀ọ̀kanrán á balẹ̀ ẹ̀sìnjọ́ kà á lálàáfíà ìlà yìí lò ní ṣá náà bá ẹ̀yà kan torí pé gbà Ọlọ́run gbà á gbọ́ wí ṣeun àyè nínú ayé ràn kọ́ọ̀nìyàn bá mú orí Ọlọ́run kẹ́ẹ̀dúpẹ́ líkété ògbà ọmọ amúgbàgbọ́ ọ̀nìyàn ọmọ jinlẹ̀ sí kọ́ọ̀nìyàn bá mú orí Ọlọ́run líkété ògbà ọmọ yọrí sí ayọ̀ ọkàn ọ̀nìyàn á kún fáyọ̀ kọ́ bá mú kọ́ra láti amọrírì orí Ọlọ́run líkété ògbà abàkété ọ̀rọ̀ èṣù àbàjẹ́ nínú ayé rẹ̀
kó bá mú kọ́ra kó bá jẹ́ òṣèṣì rẹ ni láti adúpẹ́ nígbà gbogbo lórí ohun kété níbi kété, wàá rí i pé á dáàbò bo ọkàn rẹ lòdì sí owú jíjẹ. Èsùn kankan á fẹ́ jowó ọnikọ́ni sí, bóyá orí rẹ tóbi ni àbí orí rẹ kéré, orí ìtọ́ni ní tóbi ni àbí ó kéré, èsùn ká kàn ọ́ lébẹ̀, èsùn ká jọ ọ́ lójú lébẹ̀, kó ṣe kẹ̀kẹ́ lọ ní wàá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́kọ̀ bọ̀gìnì wẹ́ a ní koríra, wẹ́ a ló lara sí ọ torí pé ayé tẹ̀rẹ̀ lọ há, kó bá kún fún oríire, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní kété ògbà, èrí gan ni o ní àtẹ̀rẹ̀ àti níwájú Ọlọ́run pé wèé jẹ́rìí wí Ọlọ́run wí ọ dára. Ní kété bí bá ṣe orílẹ̀-èdè rẹ, ìbá ṣabúlé, ìbá ṣùlú lílá, ìbá ṣe orílẹ̀-èdè múrìn, níbikíbi kó bá ti yà, ní kété ògbà lọ́rọ̀ ni, lọ́sẹ̀ ni, lálẹ́ ni, lùgbà kan yùn àti lùgbà kan kan, lórí òkè àbí nínú pẹ̀tẹ́lẹ̀, lùgbà kí ó ya àtùgbà kí ẹ̀sìn kọ̀bọ̀ lápò, lórí ohun kété, lórí ọmọ, lórí ọyà, lórí ọkọ, lórí ilé, lórí ẹ̀gbọ́n, lórí àbúrò. Ìka dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lùgbà kété níbi kété àti níbikíbi ká bá ti bára ra torí pé Ọlọ́run ra o, ṣe bí ire lè ṣe. Ayọ̀ rẹ ẹ àpàdé ìbànújẹ́ o, èṣù á gé òdòdó rẹ ẹ á gé kúrú nípa ẹ̀mí àrìmọ́rere. Kó bá dẹ̀ yín lọ́run náà, kọ́mọdé bá dúpẹ́ oore àná sí kọ́, á sì yìí rí ọ̀múrìn kárí ni ẹ̀ṣẹ̀gbẹ́ tàná, á ga lúpele lúpele ni. Òjó lorúkọ mi, ọmọ àbálá bíi tán ní ayé alárìmọ́rere o, ire.